Africa Content TV. Láwọn bá ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ náà, aláyọ̀ ṣé o mọ àwọn bá ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà, lóṣù náà, lọ́sẹ̀ náà, lọ́jọ́ ẹtí bá àwọn tẹ̀lé ní. Àwọn bí ọ, àwọn bí pípẹ́ ní kúndé lábàdàn ní àbátílẹ́yìn wọn tí wọ́n. Bàbá wa. Shall I Zika Messi concert 22nd of October 2023 Bank Square Line here in Kajala Abada Nítorí àlàyé ẹ wá àwọn èèyàn jankan-jankan àwọn kan ti débì ó bàbá àti èyíwẹ́ ẹ o àwọn kan ṣùgbọ́n lọ́rọ̀ àti bá àwọn tí wọ́n ti ń ṣe àwọn tó tó nípa sí ni. Ẹ̀rọ àwọn èèyàn lánàá bí lẹ́yìn. Ọba wa nígbà ẹ̀rọ ìyá ẹ̀rọ ìyá. Gbọ́ ìdílé kan bí òògùn ọmọ. Ìdílé kan bí òògùn ọmọ. Ọba tuntun sílẹ̀ tí ó dùn ilé ọmọ. Ẹjọ́ tí ó lè lẹ̀ ẹ̀ ọmọ. Ẹjọ́ ìfún ni aṣọ náà ní. Kò lè tó ní lóṣù ìgbẹ́jọ́. Ìgbà tí mo kọjá ẹ̀ lọ́jọ́ bí. Lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ ìgbẹ́ àná mú. Ìṣẹ̀dá mi máa sábọ̀ ọdún wa ní. Kò ní fún mi débi ọ̀la àmúṣọ̀rọ̀. Mo wà lára àwọn aṣọ àmì. Ìròyìn láíláí, kò wà lára àwọn aṣáájú. Ìròyìn láíláí. Dàdídára, olùjẹ́kújẹ́kẹ́, ìjọba aláyọ̀ nígbà, ọ̀rọ̀ ní Jésù, bọ́sì l'Amẹ́ríkà ló gbé, èèyàn lájọ́ sí lọ, bọ́ọ̀dù l'Amẹ́ríkà, ọ̀dọ̀ nínú lọ́dọ̀, ó kàyé sí mọ́tò, ọ̀dọ̀ yára àdúrà rẹ̀, lẹ́gẹ́lẹ́gẹ́ lórí ọ̀gá mi ta ló ṣeré, ẹgbẹ́ tó wà lọ́yọ̀, ẹ̀gbọ́n mi ọ̀gá bá mi ṣe wọlé. Àtọ̀dá ló kọrin ọba aláyọ̀ sí lọ. Àtọ̀dá ló kọrin ọba nílùú ọdẹ. Ìjà ti dára. Àkọsẹ̀rẹ̀ lọ sí ọtí lọ́lọ́rùn lẹ́yìn.